Sikiru Ayinde Barrister. Jẹ́ àgbà àbọ̀. Kábíyèsí Olódùmarè. Mo lọ Skoda. Jẹ́ àgbà. Barrister ní nǹkan kan tí onífújì kankan ò ní. Nínú tí Barrister ní ni wípé a ṣe rẹ́kọ̀dù 10 kí 10 ọmọ sì jọra wọn ọ̀gá ni. Talented in Barrister star tó ní. Ọlọ́run sábà fún yàn méjèèjì papọ̀. Ó fún Barrister o. Ó fún Barrister ń star ó sì tó fún ní talent. Tó o bá jẹ́ celebrity tàbí tá a lè pè é nǹkan mẹ́ta ṣe pàtàkì. PR adẹ̀ ní human relation tó ń bẹ láàrin PR àti human relation. Èèyàn lè ní PR kọ́ mọ̀ ní human relation. Ẹlòmíì lè gbéra rẹ̀ tọ́rọ́ lè gbéra ẹ̀ bó. Tí o sì ẹlòmíì ó sì ní human relation lọ́yìn. Àríníká tóra kódà ó tiẹ̀ ní rántí àti béèrè. Ọgbọ́dọ̀ ní PR ọgbọ́dọ̀ ní human relation. Ẹlẹ́ẹ̀kẹta ọgbọ́dọ̀ ní tálẹ́ǹtì. Tó o bá wá ní tálẹ́ǹtì tán tálẹ́ǹtì lọ fẹ́ build gbogbo nǹkan yẹn ló ní charisma tó fi gbé dúró. Ní tálẹ́ǹtì tó ní charisma òfo ni. Bí àgbà Ayinde Barrister TED artist ni. Láàtún ni pẹ̀lú Ọlọ́run fún ní Muyiba tó gbé wọnú sàárè. Ọlọ́yàyà ó ní human relation ó sì ní charisma bá gbọ́ òun ṣe lè kún tó láyé. Barrister jẹ́ kan lára àwọn tó kọ́kọ́ lo wireless mic ní Nàìjíríà. Wireless mic tí Barrister ń lò lọ́dún náà body mic náà dílòdù wọ́n máa ń di receiver rẹ̀ mára wọ́sà receiver rẹ̀ ò gbọ́dọ̀ jìnnà síbi mic. Kájó la fẹ́ sọ ni kásọ̀yà la fẹ́ sọ ni sọ̀dé wùkẹ̀wùkẹ̀ la fẹ́ sọ àbí ká mú composition orin àtijọ́ ẹ̀ǹtì ìlú lọ fẹ́ bọ́ bá lu sákàrà lọ sàá tún fi àpàlà wò fàtúyà tún gbé bẹ̀m̀bẹ́ káyìn náà ló lo piano káyìn náà ló lo jìtá gbogbo nǹkan táwọn oníjùjú ń lò ó lo trumpet ìdánwò títí bọ́ sójú ẹ̀ lójú òréré bí Barrister ṣe dáa tó sọ̀rọ̀ nǹkan pàtàkì nínú àwọn oníròyìn ayé àtijọ́ tá a bá ń wájú tá à ń wò bí ọ̀gá. Onítọ̀ ní Bísí Ẹbóní Àjàlá ọ̀kan lọ́jẹ́ nínú àwọn tí ó fẹ́ràn Barrister tẹ̀lé Barrister ń sọ díẹ̀ nípa Bísí Ẹbóní Àjàlá yìí. Òun lẹni tí wọ́n lógun kẹ̀kẹ́ láti Nàìjíríà káàkiri àgbáńlá ayé. Ó sì lẹ́ni àkọ́kọ́ tí gbogbo pépà àti gbogbo ìwé ìròyìn àti tẹlifíṣàn àgbáyé gbé pé ó gun kẹ̀kẹ́ kúrò Nàìjíríà ó sì gun kẹ̀kẹ́ títí lọ dé London. Ó sì àgbàǹgbà náà Ọlọ́run ló yé o. Ó lókìkí débi wípé Ọlọ́run gbà fún èèyàn gbà fún Bísí Àjàlá. Bísí Ẹbóní Àjàlá ń jọ́ tí ń lo dáúlà kò sí ọmọ náà tí ó jọsẹ kò sì sí eléré tí ó fẹ́ ga láyé tí ò ní gba wájú ẹ̀ kọjá. Àwọn eléré a máa gba wájú Bísí Ẹbóní kọjá ó sì ń ràn wọ́n lọ́wọ́ ó hẹ̀pù wọn lóòótọ́. Bísí Ẹbóní Àjàlá tó jẹ́ Ọlá Yusuf náà wọ́n pàtàkì nínú àwọn tó ń direct. Àwọn onífíìmù wọ́n mórí wa wú o. Àwọn onítíátà máa bá irú eléyìí sí mi. Àwọn oníwóróbo lásán lọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ múra wọn lọ́rẹ̀. Èyí tí mo pè lọ́gàá iléeṣẹ́ òun ó ti bímọ 2 táwọn ọmọ ẹ̀ wà ní secondary school. Ṣùgbọ́n òun àtọkọ ẹ̀ ní gbólóhùn aṣọ wọ́n ti túká ń dá gbé ni. Tó bá lo aṣọ kù yóò kó fọ́rẹ́ rẹ̀. Tó bá lo bàtà kù yóò kó fọ́rẹ́ rẹ̀. Ẹ̀pọ̀ àwọn obìnrin láìkè ìfà ṣó à ń báàgì ọ̀rẹ́ mi sóò lélẹ̀ ìmọ̀ ni gbogbo ẹ̀ ló kúnlẹ̀ jágajàga ẹ̀. Ọjẹ́jẹ́ ń bọ́ kó díẹ̀ ń bẹ̀ kó rí ráàyè mú kó rí mú mi ẹ mọ́ kó lọ. Ìyẹn náà ń fi ń fà jùlọ hàn. Ìyẹn á máa lọ ilé rẹ̀ òun náà máa lọ ilé oníwóróbo. Níjọ́ kan ó ṣẹlẹ̀ wípé wọ́n lé ọmọ oníwóróbo ńléèwé. Ó wá sọ fọ́rẹ́ rẹ̀ ǹjọ́ òun ò ní kọ dádì àwọn lẹ̀ báyìí. Kò mójútó àwọn ọmọ mọ́ o. Àwọn ọmọ méjèèjì ní ẹ lé sùkúù báyìí. Wá ní ọmọ kọ́ mọ́ ṣèyọnu. Ó ti rí plan tó wà lẹ́mìí ọ̀rẹ́ rẹ̀ wípé ntí da lérú ni. Ìwọ tó o bá ní plan burúkú lọ́kàn láàárọ̀ yìí lọ yí i padà. Àwọn tó jìyà ọmọ lánàá wọ́n ń jọrọ ọmọ lénìí. Àwọn tí wọ́n pè lájẹ́ tí wọ́n pè lóṣó lánàá wọ́n ti jẹ́ èèyàn lénìí tọ́mọ wọn ti dá wọn lọ́lá. Ọ̀rẹ́ wa pé ọkọ ọ̀rẹ́ rẹ̀ dádì ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní lé àwọn ọmọ skul wọ́n lé àwọn ọmọ níléèwé. Bẹ́ẹ̀ ni owó kan tí mo fẹ́ gbà mí rí gbà tiẹ̀ ń ti èmi gan lójú. Ṣùgbọ́n mo ṣàlàyé fọ́rẹ́ rẹ̀ títí ọ̀sán mo tiẹ̀ ní ó yá mi nínú owó ọjà rẹ̀. Ní kí ni kó wọ́n máa fi ṣiṣẹ́. Èló lowó tẹ́ wá fẹ́ lò. Ogun méjèèjì under 150 ni. Ọ̀dà ń tá àṣírí bó lẹ́wà ibi báyìí mo wà ẹjẹ́ àpàdé níbi báyìí ó sì mú 200,000 ó sì kó fún ẹ lọ yanjú ẹ o ẹ mọ̀jà àwọn ọmọ yẹn ọmọ wà nílé o. nígbà òdìjọ́ kejì ọkọ báyàwó rẹ̀ sọ̀rọ̀ wọ́n ti ń ṣe gbọ́nkú síra wọn ṣé torí owó àwọn ọmọ tí ò lọ sùkúù kankan lónìí náà wọ́n bẹ̀rẹ̀ ó sì kó wọn nú ọkọ̀ ó sì lọ sanwó obìnrin pẹ̀lú eye service ó ń dé báyìí
ìyàwó rẹ̀ ó ti ṣe ń jẹ́ ẹlẹ̀ pẹ̀lú ẹran gbàgùdù mẹ́rin. ó bá kúnlẹ̀ baálé wa dádì wa ẹ jèrè wa o ẹ jèrè wa o àtèmi àtàwọn ọmọ ẹ jèrè wa o ẹ ṣé o àdúrà yín ọgbà mo rò pé ẹ síríọ̀sì tẹ́lẹ̀ ni mo síríọ̀sì owó tí mo fẹ́ gbà mọ ẹsẹ̀ rí gbà ni. ọ̀rẹ́ ẹ̀ sì sọ fún un pé kọ́mọ sọ pé òun lòún yà lówó o bẹ́ẹ̀ bá ti sọ bẹ́ẹ̀ bá nídìí ẹ̀pù mi ń jọ mí ní ṣe mọ́. tí n bá kówó ń fọ́ọ̀rẹ́ mi wípé kó lọ sanwó skul àwọn ọmọ mo fẹ́ dalé yín rúnù. kẹ́rẹ́kẹ́rẹ́ ṣé ẹ mọ̀ pọ́kùnrin mi láìkì ìfà ni mọ́tò rẹ̀ bá tún ṣèéfín ọ̀rẹ́ ìyàwó rẹ̀ tún rí i tí mo sọ wípé òṣìṣẹ́ ìjọba ni pé alákọ̀wé ni nígbà ṣe mọ́tò yín ti ń ṣèéfín báyìí kò ṣeé tọ́ o mo fẹ́ ṣe ẹ́ńjìn yẹn ni ní wọ́n sì láwọn ọba mi ṣe iye báyìí ni wọ́n rí bọ́ rẹ̀ bẹ́ẹ̀ bá wá ra tuntun kọ́ ó gbowó lórí o yóò tó bíi 350 sí 400 ṣùgbọ́n tẹ́ ẹ bá ti gbé tòkunbọ̀ sí i yọ panudé ni ọ̀sẹ̀ mélòó wọn wàá lò tí ẹ bá fẹ́ bá ń gbé tòkunbọ̀ sí i tí ẹ ń bá sanwó tòkunbọ̀ lónìí ọ̀túnla ní gbà kó lè mẹkáníìkì mi tó yẹ pé ó ti gbáradì nílẹ̀ kórówó ní màá dẹ̀ yá yín lógo ó tún kó 400,000 ó tún kó fún ó dè lódi 600,000 mọ́tò méjì ni wúmà yìí ń lò kẹrẹ lọ́wọ́ bá ń wọwọ́ lẹ́sẹ̀ ń wẹsẹ̀ lódi wípé bọ́kùnrin bá ti ní ìdí owó fa yóò pe obìnrin lọ ní ọba pé lọ yóò sì fún adá mi padà ìmí ìtọ́ bá fẹ́ pé kínní alóhùn bóyin ni bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí í fẹ́ra wọn nù àwọn ará àdúgbò wa ṣòfófó fún ọ̀rẹ́ rẹ̀ àwọn tí wọ́n jọ ń ṣe mítìn ládùúgbò wọ́n ṣòfófó wípé ilé ọ̀rẹ́ rẹ̀ ní ọkọ rẹ̀ ń kú sí báyìí ó pè ń jọ́ kan lálẹ́ lọ́ba ní ibi iṣẹ́ lòún wà òjò ń rọ̀ àti pé àwọn fẹ́ ṣe kinní kan night duty lálẹ́ yìí ẹ tilẹ̀kùn lé o ẹ sọ ẹ tilẹ̀kùn lé o àárọ̀ ọ̀la lòun ó dé ara obìnrin bá gbóná gbígbalé ọ̀rẹ́ rẹ̀ tí ó gbalé ọ̀rẹ́ rẹ̀ lọ bó ṣe rí mọ́tò ọkọ rẹ̀ ń bẹ̀rù ó tiẹ̀ ti dá ọba sọ fọ́dẹ ọdẹ sì mọ obìnrin yìí tẹ́lẹ̀ kì í ṣàjòjì ṣùgbọ́n di ọmọ tí ń lọ pé ọkọ rẹ̀ ló wà lókè ọba bọ́kọ rẹ̀ lókè wọ́n tilẹ̀kùn gbà wọn expect àlejò ọbọ̀kọ rẹ̀ tó cross lẹ́gẹ́ ṣé bó ṣe dáanu dàbí mo ṣe dà lọ́fẹ́ sọ̀hún dà ọ̀fẹ́ sọ̀hún náà dẹni tí ọlọ́kọ̀ ń lé mọ́ ọlọ́run ò ní gbà fún wọn ṣájà wọn pariwo léra wọn lórí. ṣùgbọ́n nínú ìjà tí èèyàn bá wò ó dáadáa ẹni ó bá jẹ̀bi ẹ̀mí rẹ̀ ọmọ sọ fún un pé n tóun ṣe ò sì dáa o. ẹ̀mí obìnrin alákọ̀wé yìí dá lẹ́bi pé wọn ò kábàámọ̀ pé ọba ọkọ rẹ̀ nílé wọn torí wọ́n láìka ara wọn gan lọ́kọ́ bá wá takú lẹ́yìn gbọ́dọ̀ ọ̀sẹ̀ kejì ọkàn lọ́ọ́ máa sọ bíi méjì mẹ́ta sínú Ghana must go ni ọkàn kú lé ni ẹ̀yà alágbájá òkè kó wọlé èmi ọba ní gbégbé ọmọ gbé ibẹ̀ ní gbé ọ̀fẹ́ mọ̀ bà mí jẹ́ níbi mo ti ń níyì ọ̀fẹ́ járáǹkì mi níbi mo ti ń gba ìwà ní sunlé mọ́ fún tó o ṣe mo fẹ́ fi fún punishment kò fẹ́ sunlé mọ́ tẹ́lẹ̀ ni o ṣé lé ọ̀rẹ́ mi náà lẹ sá wà eré ní ó pè jọ́ kìíní jọ́ kejì jọ́ kẹta ńgbà tó di ọ̀sẹ̀ kan lọ́ba lọ́ba kíní èèyàn gbọ́dọ̀ tún jà ń bí yìí níyàwó bá kúnlẹ̀ lọ́ba sunkún ó dì mọ́ ọkọ rẹ̀ lẹ́sẹ̀ ọ̀dà dádì wa ẹ máa pín ọjọ́ fún wa ìmọ̀ pé ẹ ti mú kíní yìí ń bà á dàbá ẹ máa pín ọjọ́ fún wa ẹ fẹ́ mi Monday Tuesday Wednesday rárá o ń bọ̀ mọ́ mi lo weekend ńlé Saturday Sunday Monday Tuesday ní tiẹ̀ òun ló ní Wednesday Thursday Friday sọ faramọ́ bẹ́ẹ̀ olóhùn ti faramọ́ ọ faramọ́ olóhùn faramọ́ obìnrin má ṣe obìnrin láàárọ̀ yìí o ètí obìnrin burú o sọ àmọ́ pé o lè ṣe obìnrin for 20-30 years kó sì wà nú ẹ̀ obìnrin mi ìyà tí ń jẹ́ lòmíì ń gbà ọdọọjọ́ ogbó ẹ̀ṣẹ̀ tó ti ṣe obìnrin láti bí 30 ọdún ni o ọkùnrin mi ní stroke wọ́n ń tọ́jú ẹ̀rí tíyàwó rẹ̀ ọmọ fi igbá gún lẹ́nu. bó ṣe pé ńgbà tó wà ń sàn góòde tó rìpó apá rìpó ẹsẹ̀ tíyàwó ẹ̀ bá sọ̀rọ̀ rádaràda yóò ti fún gbà tí fòlà. àbọ̀ ẹ̀ tó wá gbà ń létí wá tún gbà ń létí bàbá ẹ dìde kẹ́ ẹ̀ tún wá gbà ń létí bẹ́ẹ̀ ṣe gbà ń létí. ó ti dá ìjókòó ó ti jáwé ìjókòó jẹ́ fún. ṣọ́ra fún obìnrin láàárọ̀ yìí bí wọ́n ṣe dáa tó wọ́n dẹ́líkéètì tó. obìnrin yìí gbàgbé ọ̀rọ̀ ọkùnrin míì ìyàwó rẹ̀ lọ bímọ sílé àlè ó sì padà kú òǹbẹ ó sì tún wá bímọ míì fún. ǹjẹ́ ẹ mọ̀ wípé tọ́bájọ́bìnrin ni kò ní kú lọ́kàn ẹ̀. obìnrin yìí bá mú ọ̀rọ̀
ọba lọ rèé fi lọ àwọn agbọ̀ràndùn. gbàrà tí obìnrin yìí tí wọ́n mọ̀ bá bọ̀ ìjọ kìíní ìjọ Wednesday tóun àtọkọjọ sùn lórí bẹ́ẹ̀dì níbo wọ́n mú lọ ẹ̀hún ò ní dákọ̀ fún ọ tọ́rọ̀ ń tẹ́tí lẹ́ẹ̀pọ̀ lódì jìmbà ní gbogbo bẹ́ẹ̀dì tutù. kí ló dé kí ló dé ọkọ̀ ojú sọ́rẹ́ ọkọ rẹ̀ ṣé ẹ máa ń tọ̀ lé. àmì